káàbọ̀ padà sí ètò yín bó ṣe ń lọ bẹ́ẹ̀ ni à ń sọ̀rọ̀ nípa ìfẹ́ àti pàápàá jùlọ pé kí nìdí tí àwọn ìyàwó olówó ṣe máa ń yan àlè àmọ́ èmi wá fi ń yé yín wípé ìyàwó olówó nìkan kọ́ ló ń yan àlè Àyìnkẹ́ ìyàwó tálákà gan ó ń yan àlè àmọ́ káwá àṣẹ kúkú wá sọ wípé kí nìdí tí àwa obìnrin ṣe mọ àwọn obìnrin torí àwa kan ò ní ṣe kí nìdí táwọn obìnrin ṣe máa ń yan àlè Àyìnkẹ́ kí ló rò táwọn obìnrin ṣe máa ń yan àlè yẹ nǹkan tẹ́mi bro tí mo lè sọ ni wípé ṣé mo pé ní ọ̀pọ̀ gbà a máa rí pé bóyá ọkọ ẹ̀ kò tẹ́ lọ́rùn tó lórí ibùsùn ṣé rí ìtẹ́lọ́rùn lórí ibùsùn ó ṣe kókó ó ṣe pàtàkì nínú ìgbéyàwó mo dẹ̀ mọ̀ pé gbogbo iná lè agree pẹ̀lú mi bẹ́ẹ̀ kan tó bá wá mú kí ọkùnrin kó má tẹ́ ìyàwó ẹ̀ lọ́rùn tó dẹ̀ tó bá sọ pé ọkọ mi ò báyìí nìkan ṣe ṣe báyìí nìkan ṣe kọ́ wò pé ó ti rẹ̀ mí ìyàwó mi I don't know kí ló kù tí ìyàwó fẹ́ ṣe tó bá rí gate man tó ní madam mo ti ready my sister ó máa go for it bẹ́ẹ̀ ni. Bíbọ̀ ó rò pé tí ìyàwó tó bá rí gate man gbé òun wà okay kí wọ́n sọ pé madam I'm ready for you ẹgbẹ́ òun ti jú ni àwọn nǹkan kan wà tó yẹ pé ìyàwó gan lè ṣe fọ́kọ láti jẹ́ kọ́kọ́ gan kó lè satisfy ẹ̀. kí ni àwọn nǹkan tẹ́ lè ṣe. ọkọ tó yẹ pé àtàárọ̀ ó ti lọ síbi iṣẹ́ láti lọ wá nǹkan tí ọmọ àti ìyàwó máa jẹ ìgbà tó ń bọ̀ ó mọ hours tó ń lò nínú traffic so now ó ti dé sílé jẹ́ kó rest tó rest ó wà alright and another way ni pé nǹkan tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀gọ́ ó máa ń ní àkókò ọmọkùnrin láàárọ̀ kùtùkùtù of course ó máa ṣe bí ọmọkùnrin ó ṣe dúró di àkókò yẹn. rárá àkókò òjò obìnrin tó wà ní tó dáná tó ń tọ́jú ilé tó Bọ́lá ọjọ́ kí ló sọ nígbà tó bá lọ sí tó bá fẹ́ ṣègbéyàwó tó bá lọ ilé ìjọsìn kí làwọn pastors àwọn imam kí ló máa ń sọ àwọn sheikh kí ló máa ń sọ tó bá fẹ́ sóyún pọ̀ wọ́n ní kò bá jẹ́ ẹ̀ẹ̀mẹ́wàá ní bóyá ọkọ ẹ̀ àbá ìyá ẹ̀ ní àwọn àsìkò kọ̀ọ̀kan nínú Quran mímọ́ náà ló fẹ́ kíní tá à ń wí yìí Àyìnkẹ́ ẹ má sọ pé rárá mo busy Àyìnkẹ́ nínú Quran wọ́n ní pé tíjáwé bọ̀ pé ẹni sùúrù ẹ má bínú eléyìí ṣe kókó kó ti gbẹ́yà gé kírun báyìí pé mo fẹ́ lọ kírun ó ti ṣàlùwàlá tó pé bá sọ pé alájà ẹ fi irun yẹn lẹ̀ máa bọ̀ lórí ibùsùn ó tó bẹ́ẹ̀ inú Quran náà wà Bíbélì gan sọ bẹ́ẹ̀ tí lọ́pẹ́ bá ní my dear fi irun yẹn sílẹ̀ máa bọ̀ lórí ibùsùn ó gbọ́dọ̀ kọ́kọ́ fi sílẹ̀ torí pé Ọlọ́run ẹ̀ náà ni ọkọ ẹ̀ ó ní láti tẹ́ ẹ lọ́rùn. Bímbọ́ I disagree. O ṣe mo disagree mo fẹ́ da tébùlù gan báyìí mo disagree in the sense that tí n bá fẹ́ ṣe irun ó mọ̀ pé kí ni tó kàn bó ṣe ń sọ ìpè òkè ìtẹ́lọ́rùn fine a ní láti tẹ́ ọkọ wa lọ́rùn but don't forget that ohun ẹlẹgẹ́ gan làwọn obìnrin tọkùnrin bá fẹ́ demand anything lọ́wọ́ wa with honour ni. tó bá tọ́kọ ẹ lọ́rùn ẹ ṣẹ́rù náà. a kì í ṣe ẹrú kọjọ jẹ́ kí n land please a kì í ṣe àwọn obìnrin a kì í ṣe ẹrú rárá. So I deserve pé yes tọkùnrin bá tẹ̀fẹ́ tó bá tẹ̀fẹ́ sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ní bóyá máa gbé kan ó máa ní bóyá máa pọ́n wálé ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì ni wípé tí bá tún wá ní mò ń ṣe irun pé màá wá fi irun mi lẹ̀ mò ń ṣe irun àbí tí bá tẹ̀ sọ pé mo fẹ́ fi Brazilian hair mo fẹ́ ṣe bra sórí ara mi sí mo fẹ́ ṣe excuse me irun ò láṣẹ lẹ́gbọ̀n òfin ṣe rẹ̀. tún Yorùbá ìwọ tó ṣe lè yẹ ó ti ń kàlà rẹ̀ owó irun tó lọ ṣe ẹ̀ ta ló fún ẹ̀ tó lọ fi ṣe irun yẹn. because o ti rí pé mo dá lọ́mọbìnrin mo dá fọ́ọ̀nì lódìndín ẹja lọ́mọ orí mi bẹ́ẹ̀ ló ṣe wò. tó bá sọ pé o dà ẹni tó wá fẹ́ ṣe wọ̀wọ́ ni mí ni. no o kì í ṣe wọ̀wọ́ but má gbàgbé pé tí obìnrin bá accept láti fẹ́ ọkùnrin àwa là ń ṣe yín ní favour. ṣùgbọ́n báyìí sọ wọ́n ní olùrànlọ́wọ́ ni obìnrin jẹ́. nǹkan tá méjì ń sọ yẹn mi ò wá fọwọ́ sí. ìgbà tó bá sọ pé ó rí ẹ ó ṣerun ó rẹwà ó ṣe kíní kò ṣùgbà òun ló fún ẹ lóòótọ́ fi ṣerun má gbàgbé. aṣọ́rin ló ní dọ̀tí. Àyìnkẹ́ má bínú tó bá wò pé o ò lè tẹ́ ọkọ ẹ lọ́rùn my sister ṣùgbọ́n àwọn sweet 16 kan wà ní gbòòrò àwọn ọmọge kan wà níta. ayé ọmọdé tó bá gbá ọkọ ẹ mú ìgbẹ́ wa máa tún kún wa ní ọgbọ́kọ mi o. Àyìnkẹ́ no mo fẹ́ wá ṣe kókó tèmi fẹ́ sọ ṣé ní gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí náà gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí tí ọkùnrin ò bá lówó lọ́wọ́ kò ká tó tó o ṣọ́kẹ́ gbogbo àná la máa ń gbàdúrà kọ́ ló ń ṣe wá lọ́wọ́ gbogbo àná la máa ń gbàdúrà kọ́ ló ń ṣe wá lọ́wọ́ àmọ́ pẹ̀lú gbogbo àṣẹ ń gbàdúrà tó tá à ń ṣàkìtìyàn pé mo fẹ́ lówó àwọn ẹlòmíì wà Ọlọ́run kò mọ̀ wọn àwọn ẹlòmíì dẹ́ wà
kò sínú súrà wọn pé tó máa fi kúrò láyé ó máa lówó lọ́wọ́. lóòótọ́ ni. àmọ́ ṣé kan tí mo sọ ti yé yín. ó yé mi. bó ṣe mọ̀ pé àwọn situations kan wà tó yẹ pé okay ó fẹ́ ọmọ kò tẹ̀ tí sòwò ń gbà yàn gbọ́ bó kọ́kùnrin má tún wá tẹpá mọ́ṣẹ́ ọwọ́ ẹ̀ kó máa sọ pé okay owó yìí má tà mẹ́ orí tí máa complain o orí tí máa complain láìsí àmọ́ owó ṣe pàtàkì nínú ìgbéyàwó ó ṣe pàtàkì nínú àwọn relationships gan. ṣùgbọ́n tó bó ṣe pàtàkì tó ṣe kókó tó ẹ jẹ́ ká ní ìtẹ́lọ́rùn. ìforítì tiẹ̀ ọmọkùnrin ọ̀zù but nǹkan tó wà ní tàǹsì yìí kò ṣe é forí lílà. Gbọ́láhàn má bínú kí ni nǹkan tó wà ń ta tí ò ṣe forí lílà báyìí kẹ̀ ṣe sọ nọ́mbà 1 ṣó wá sọ pé ọmọkùnrin ọ̀zù jọ́ṣọ́ rántí wípé èyí táwọn obìnrin gan ń ṣe òun lójú. Èyí táwọn obìnrin ṣe òun lójú tó bá fẹ́ ká sọ pé òkè ká balance equation ẹ jẹ́ ká jọ analyze ẹ̀ náà òkè ọkùnrin lọ bí iṣẹ́ ìgbà tó lọ bí iṣẹ́ ṣe realize pé ọkùnrin míì gan ìyàwó ẹ̀ ló máa jí lórí bed. Yes sórí pé o tiẹ̀ kọ́kọ́ sùn consciousness pé o gbúdọ̀ jí kọ́kọ́ ẹ tó jí o gbúdọ̀ attend sáwọn ọmọ yẹn couple with the fact that ìwọ gan fúnra rẹ̀ as obìnrin òun lọ bí iṣẹ́ ìyẹn alone couple with the fact that pé kọ́kọ́ bó ṣe ń tọ́jú ọmọ bóyá ọmọ bíi 3 lẹ ti jọ bí kó tó ń tọ́jú ọmọ meanwhile o sì gbé business tẹ̀ sórí pendish nìyẹn náà ọmọ wa lọ sí school wàá ṣoúnjẹ wàá ṣe gbogbo ẹ̀ wàá tún bó ṣe ń tọ́jú ọmọ ilé wọn sọ pé díẹ̀ ṣòtúrí jákẹ́tẹ̀ díẹ̀ everything ti wà intact ìyẹn náà iṣẹ́ ni ní sùúrù jọ fara má bínú ìyẹn àkọ́kọ́ tó bá tún wá ṣe tán wàá ṣe wàá kọjú sí iṣẹ́ ajé títí ẹ because tọkọ bá mú wá ó di dandan kíyàwó náà máa ṣe tọkọ bá mú wá torí mi ò fara mọ́ kí obìnrin jẹ́ liability. Kẹ́mi ní sùn lọ́sàn ọkọ̀. Yes Kẹ́mi mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ẹ̀. Àyìnkẹ́ ní sùn mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ Kẹ́mi. Kẹ́mi ǹjẹ́ landlord ló ní ni àbí landlady? Excuse me. Landlord ló ní ni àbí landlady? Landlord ni mo ní láọ̀rẹ́ yí kó yé mi dáadáa. Ilé tó ń gbé ṣé landlord ẹ ṣì wà àbí landlady ló wà èwo ló wà náà méjì? Kí ni ìdí tó fi bẹ̀rẹ̀ question yẹn? Ìdí ní pé tá a bá lọ sí ìgboro Èkó ẹgbẹ́ ká bèèrè ní from one street to another. Ẹ̀jẹ̀ à ń béèrè landlord ọmọ náà landlord ti kú landlady ló wà. Kí ló wá wàhálà yín obìnrin ni. lọ́nà wo ọkùnrin ló máa san owó omi ọkùnrin ló máa sanwó iná ọkùnrin ló máa sanwó ilé ọkùnrin ló máa sanwó oúnjẹ ọkùnrin ló máa sanwó. Ọlọ́run jẹ́ kí wá sọ ọkùnrin ní 70 years èyí tó tán 70 years ló máa lò. Bọ́láhàn jọjọ àdéhùn gbogbo tó ní obìnrin ló máa jogún ẹ̀. jẹ́ kí n sọ kankan ọkùnrin lọ́lọ́run fi ṣe orí. bẹ́ẹ̀ ni. so ṣé rí nǹkan tó ń sọ yẹn kò ń ṣe big deal. iṣẹ́ tí Ọlọ́run ti sọ fún wọn kó máa ṣe ìgbọ́kùnrin ṣiṣẹ́ fún yín. ta ló jìyà jù nínú ìgbéyàwó gan? obìnrin ni. obìnrin ló ń jìyà jù. ó máa lóyún. ó máa lóyún ṣọkùnrin ló gbé. á bímọ. ìgbà tó fẹ́ lóyún á tọ́jú ọmọ. ọkùnrin lọ sókè tó bọ̀ tó lọ sókè tó bọ̀ iṣẹ́ kan ló ṣe ni. ìgbà mélòó lọ fi ṣe. ẹ má bínú ó ń lọ sókè sódò 10 minutes pé ìmí gan 2 minutes péré ni lẹ́yìn 2 minutes yẹn oṣù nítorí Gbọ́láhàn farabalẹ̀ Kẹ́mi má bínú 2 minutes yẹn ó lè òkè lọ sàlẹ̀ ló bá tán oṣù 9 obìnrin á gbé oyún sínú pẹ̀lú ẹ̀ àfọṣọ wàdé àbá jẹun wà tó lọ sókè lọ sódò lórí ikùn tó ga wà máa lọ sókè lọ ìjọ alẹ́ tó máa fọṣọ ọkùnrin ló fẹ́ fọṣọ fún ẹni. ẹ̀yin lẹ máa ń rọbí ṣẹ́yìn lẹ ń rọbí. ìgbà tọkùnrin bá wà lórí street wọn ọdún ṣẹ́yìn lẹ ń ọdún. Gbọ́láhàn please jọ mo fẹ́ wá sọ kankan fún ẹ jọ torí Ọlọ́run ẹ̀yin ará lé mo fẹ́ sọ kankan ọ̀rọ̀ tí mo lè fẹ́ sọ ọ̀rọ̀ tó ṣe pàtàkì gan ni tó bá sọ fún mi pé ọkùnrin ló ń hustle mo gbà Ọlọ́run kọ́ mọ́ kádàrá yìí bọ̀ ṣó wá rí ó ní kankan tí mo wá fẹ́ fi kún ṣó wá rí behind every successful man lies a woman. Ìyá aláàkọ́ ṣó wá tó wá rí nǹkankan gbogbo ọkùnrin tó bá ti ní ìyàwó sílé tí kò bá ti fi ti ìyàwó ẹ̀ ṣe sórí hustle tó ń hustle yẹn ẹ̀rọ ni ṣọ́gbọ́n mi kan tí mo sọ ṣá. gbogbo ọ̀sán sọ yìí náà ẹ̀yin obìnrin náà lẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀. Gbọ́láhàn no. ṣé orílẹ̀ dúró láìsọ̀rùn? rárá kò tiẹ̀ bọ́ sí. ẹ̀yin ọkùnrin lórí àbí àwọn obìnrin lọ́rùn ṣé sórí máa dúró láìsọ̀rùn? ọrùn yẹn lè wà tọ́rùn yẹn ò bá da tọ́rùn yẹn ò bá dúró dáadáa orí máa jábọ́ sínú gọ́tà. torí ò bá da tí ọrùn yẹn ò bá stand wẹ́wẹ́ bẹ́ẹ̀ gbé lọ fún wẹ́dà tó bá yí jò dáadáa ọrùn yẹn nú gọ́tà ló lọ. má bínú sórí lẹ́ni mi ò ṣeré àwọn point tó ń jù fún mi ó dàbí pé ó wà realistic jọmọ dẹ fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ ẹ̀ ṣó ti wọ ibi tí obìnrin ti fẹ́ bímọ rí ó ti experience ẹ̀ rí. ẹ ti ẹ̀jẹ̀ àbí Gbọ́láhàn lè nínú màmá àti bàbá ta ló fẹ́ràn jù? àwọn méjì ni mo fẹ́ràn jù. àwọn méjèèjì ló fẹ́ràn jù àmọ́ máa ní tí o fẹ́ràn jù. mo fẹ́ràn ìyá mi àti bàbá mi lótìtọ́ àmọ́ ṣó rántí pé wàhálà tí obìnrin ń ṣe lórí pé à ń tọ́jú ọmọ lásán ó tó kí ọkùnrin máa bọ́. ìyá àti bàbá òótọ́ ìyá mi ni ọlọ́kọ̀ tó wà mí síwá sáyé bọ̀ tí ò bá sí bàbá mi ìyá mi ò lè bí mi. Gbọ́láhàn a sọ pé rọ ni. mo gbà
gbogbo bóyá sọ yẹn mo gbà Gbọ́láhàn sórí tí ọkùnrin bá jáde lọ tó bá ṣe làálàá kókó jọ̀njọ̀n tó lọ tó bọ̀ sórí tílé ò bá tò sórí àti gbogbo owó àti ọrọ̀ tó gbogbo ọ̀sùn tó ṣe lọ yẹn ó máa dàbí vanity upon vanity. Asán tiẹ̀ ni asán. nǹkan kan ni mo fẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀ gbogbo làálàá kókó wàhálà tí ọkùnrin ṣe ta ló fà á. Gbọ́dà ẹni tó fà á máa sọ fún ẹ àmọ́ kó tó di pa sọ yẹn ẹ̀yin ara lé kó tó di pa sọ yẹn ẹ̀yin ara lé ẹ jẹ́ ká dókè lọ́nà àbọ̀.